o ti pìrìsẹ́ńtà rẹ̀ kó lówó ni ẹ́ o ga nínú ayé o ṣe gbá o ṣàwo o gàdá wọn yòókù ẹ lọ kò sẹ́ni tó lówó tó ẹ kò sẹ́ni tó ṣe kí ló ń wá lọ sọ́jà ṣe bó láwọn ọmọọṣẹ́ ṣé kò láwọn ọmọọṣẹ́ ni ṣé bó láwọn ọmọọṣẹ́ tó lè lọ máa ra gbogbo nǹkan yẹn fún nǹkan tí mo fẹ́ rèé o báwọn ya láyé àwọn tó ga nínú ayé táwa mọ̀ bọ́n ṣe máa ń ọ̀dà gbogbo àwọn nǹkan tó bá ní wọ́n máa kọ́ fáwọn ọmọọṣẹ́ wọn ni kíní báyìí ni mo fẹ́ ó yẹ gẹ̀ẹ́tẹ̀ wà tàbí kán ọ̀dà ẹ̀. How do you want people to believe you? Pípé kìí ṣe level ni. Tó bá tún wá fẹ́ lọ sí gbòòrò ayé, wà tún wá da mask bójú, wà da kíní bójú bíi mafia. How do you want to prove yourself? Ìwọ nìkan ni wà á kọ́kọ́ jẹ́ celebrity ni. Celebrity wo ni tiẹ̀ tó ń da nǹkan bójú? Tó ń da nǹkan bójú jáde lọ sọ́jà. Àwọn Michael Jackson kan wọn ò ṣe bẹ́ẹ̀. Wàá da nǹkan bójú wàá da kíní bójú kí ló dé tó lè mọ aráwọn àríkẹ́ nǹkan yẹn. Àwọn olè tó lọ rọ́ọ̀bù tó lọ ṣe kíní kì í ṣe bọ́n ṣe máa múra náà nìyẹn ni. Ọ̀tẹ́ni tán bá ti ń sọ fún ó tó tí ò bá ti gbọ́ bọ́lọ̀ ṣe máa ń fara ẹ̀ hàn rú wọn nìyẹn. Gbogbo àwọn tó ṣe fídíò fún ẹ kò séyìí tó bẹ́ẹ̀ sòdodo nínú wọn pé kó lọ jókòó ara ẹ jẹ́ kó lọ relax kó lọ ṣe bọ̀kọ̀ Ọlọ́run ni kó lọ gbójúlé tó bá ní iṣẹ́ kan tó ń lò tó ní ọ̀wọ̀ kan tí wọ́n ń gbé fún ẹ àwọn babaláwo ń gbá ẹni tó ti rí pé Ọlọ́run ti fara ẹ̀ hẹ́ báyìí tó bá máa kú lánàá yẹn bó ṣe máa kú nìyẹn o rí bó ṣe ń wò bẹ́lúbẹ́lú nínú kámẹ́rà wò bó ṣe ń wò bẹ́lúbẹ́lú. Wọ́n pé àwọn ọmọ oró àwọn ọ̀kà náà wà ní sọ̀ráńdì yẹn wọ́n máa já sí òò wọ́n máa juná sí ẹ lọ́rùn lára ni. Tó bá rí pé Nàìjíríà ayé Àbáṣà Nàìjíríà ayé Babangida táwọn ọmọ oró pọ̀ ń ta ni nírú nǹkan yẹn ṣẹlẹ̀ sí ẹ wọ́n máa sun ẹ life ni. Àwọn wèrè kan máa ń sọ pé kẹ́ kò sí kinní kan wọ́n sẹ̀tì ẹ̀ ọ̀pù ni wọn ò sẹ̀tì ẹ̀ ọ̀pù ni. Tó jiyàn pé òun ò rajà ń bẹ̀ ní 2 months tàbí kíní months ago ṣé ó sọ ṣé irọ́ náà pamọ́ ni ṣé kò rajà ń bẹ̀ ni. Ìgbà tí transfer ò lọ ṣé owó yẹn ò ní wà ní àkáǹtì wọn ṣé kò yẹ kán rí pé transfer tá a ṣe yóò lọ o ó yẹ ká tètè send owó lówó padà sí o ká tètè ṣe o my dear ẹ̀bá dẹ̀ ti ṣe o àwọn pípù yẹn ẹ̀dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni mo ti rajà owó tẹ́ ṣe yẹn kò lọ àyè àtètè bá mi ṣe sí wọn o kó wá nọ́mbà wọn kó pè wọ́n pé ká má bínú o bọ́mọlúwàbí ṣe é ṣe nìyẹn o ò ṣe bẹ́ẹ̀ bóyá o gbójúléṣẹ́ ni o tún lọ síbẹ̀ again o mọ̀ pọ́lọ́run ló taari ẹ lọ ni ẹ̀yin wèrè ẹ̀yin ń ronú ẹ wá ń pariwo pé ẹnìkan ló sẹ̀tì ẹ̀ ọ̀pù ẹnìkan ló ṣe ẹni ẹ ṣe mọ̀ pé ó ń lọ sọ́jà ẹ̀yin aláìní làákàyè ẹni ẹ ṣe mọ̀ pé táìbù báyìí ló ń lọ sọ́jà ṣé àwọn ọmọ Lizzy ti gbàbọ̀dé fún ni tó ti rí ayé lórí yẹn ó lè jẹ́ lára àwọn ọmọ ẹ náà ló gbàbọ̀dé fún ẹ òun la fi ń sọ fún ẹ pé ayé fẹ́lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé ọgbọ́n lèèyàn fi ń ṣayé tó ti rí ó lè jẹ́ káti wá sọ pé àwa gbégbá ọ̀nà yẹn a jẹ́ pé àwọn ọmọ tó kó sínú ilé tó kó sínú ṣọ́ọ̀bù wọ́n gbàbọ̀dé fún ẹ nìyẹn ni mo fi ń pariwo fún ẹ pé kó wá peace fúnra ẹ má create ọ̀tá fúnra ẹ mọ́ èèyàn ò lè kógo ayé ìjà kò sí béèyàn ṣe lè win àwọn blackmailer wọ́n máa ń pọ̀ sí ni wọ́n máa ń pọ̀ sí ni Ọlọ́run ráwọn èèyàn sí ẹ ó rán Àbíkẹ́ Jagaban sí ẹ Àbíkẹ́ Jagaban pè ẹ ó sọ̀rọ̀ sí ẹ létí witness ni mí kì í ṣe pé bóyá wọ́n sọ fún mi ó sọ irú ọ̀rọ̀ tó bá Ìyábọ̀ Òjó sọ yẹn ó sọ irú ẹ̀ fún wọn náà tó gbọ́ pé àwọn pípù yìí fi wọ́n lẹ̀ fèsì bí àbí ṣé èmi gan ṣé mi ò sọ̀rọ̀ fún ẹ
ipe there are many ways ló fi lè má tajà ẹ comedy ẹ tó fi sílẹ̀ yẹn iṣẹ́ tó fẹ́ fi là tó fẹ́ fi lù nìyẹn èmi ò dédé sọ̀rọ̀ fún yàn Ọlọ́run ló gbẹnu mi sọ̀rọ̀ fún ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kán máa ṣòṣì wọn jẹ́ kán máa bú ẹ ìwọ má dá wọn lóhùn a sọ fún bàbá Kàsálí tó jẹ́ prophet ó gbọ́ ó ti nísinmi báyìí táwa nìwọ Lizzy ládùúró èpè tí mo gbà ó tiẹ̀ lè tijú mi kó fi yá mi pé à tí bá ṣe torí kébì náà rí yẹn gbà lọ́wọ́ ẹ so fi yá mi ó jẹ́ kí n believe pé gbogbo tí mò ń ṣe fún ẹ láti ẹjọ́ wasted ni nígbà tí mo bá lè bẹ sọ̀rọ̀ tó bá ní ò gbọ́ ṣebí peace mo wá fún ẹ ebi tó jáde ti tó da àwọn people inú àwọn eléyìí ò ní life máa ṣe comedy ẹ viewer ẹ ti padà tó bá fẹ́ polówó ọjà dírẹ́sì bí ìyá níwẹ̀ tó mọ dírẹ́sì yẹn wàá rí viewer wàá rí èrò wàá máa rí 10,000 wàá máa rí 8,000 wọ́n máa ṣó ẹni pé Lizzy ti wà lórí ètò ó pa á lẹ́rìn lánàá gan o tó bá aráwàdà tó ṣe lánàá ó bá rí bí ṣe bí òfó Tinubu yẹn wàá ta ṣẹ́gi ọjà tó o gbọ́ bẹ́ẹ̀ iṣẹ́ tó fi sílẹ̀ tó lóòfẹ́ ṣe yẹn kọ́mẹ́dì ẹ̀ náà ló máa padà sí ó wá so èébú ó wá sọ di kínní ó bá ti sí sọ́ọ̀bù látàrọ̀ báyìí ó tójú ẹlẹ́jọ́ ni ní táwọn kà ń ṣe tí gbogbo wa bú àwọn kà táàdí wọn ò mọ̀ jẹ́ kọ́ máa tójú ẹlẹ́jọ́ lọ ìwọ kan ò tí ì ṣe gbogbo ẹ̀ wọ́n á wò pé ṣé mi ò ní padà lẹ́yìn eléyìí báyìí torí tí mo bá ń ṣe wá sí àwọn àkà mi kò sí bí mi ò ṣe ní mọ̀ wá sí mi ò ṣe ní mọ̀ tábà torí tí mò ń rí lọ́wọ́ àwọn kà tán ṣe òun náà ṣe èpè gbogbo ẹ̀ nínú òun náà ti ṣe mo wá rí fàṣẹ ẹ̀yìn kan wá ń sọ pé ẹrù pórí yín dàrú bí èmi ni ṣé mi ò sọ fún ni pé ìwọ yí pátá ẹ padà mọ́ wọn lọ́wọ́ jẹ́ kán máa bu ẹ̀wọ́ máa wo bẹ̀ o ti gé ní followers ẹ padà ṣàwàdà kó pa wọn followers ẹ lẹ́rìn kó lè sì jáde kó gbẹ jáde kó polówó aṣọ fún wọn máa raṣọ lọ́wọ́ ẹ wà ní viewer gan ju gbà tó ń ṣe ó kiri ẹ̀ bọ́nú fraka ni ibi tí mo ti mọ̀ pé Lizzy náà ò ní life nìyẹn ẹ mọ̀ pé kò lọ́rẹ̀ẹ́ ẹ bá ti ráwọn tán ní life wọ́n máa ti tójú bọ fraka tẹ bá ti sọ fún wọn pé ó ti tó wọn ò ní gbà torí wọ́n ti ń enjoy ẹ̀ gbogbo life wọn wọ́n ti gbé sórí social media so kó jí láàárọ̀ kó mọ bá rí tó jọ́ kó mọ ṣe kó wọṣọ kó mọ ṣe sí yẹn nǹkan tó ń enjoy nìyẹn no other life mo ti wá rí i pé òun gan yàtọ̀ sáwọn ọmọ fraka yẹn kan náà ni wọ́n Ọlọ́run ló ní kí n tètè ṣe bye bye kí n má lọ máa gbèpò àbí lẹ́nu ọjọ́ mẹ́ta tí dọ́ka sì ní problem tí mo wá ń sọ àwọn òdodo tí mo mọ̀ ń pẹ́ tí mo ń sọ ẹ̀yin kan rò pé bóyá mi ò lè bá sọ̀rọ̀ mọ́. àwọn tó fẹ́ bà tiẹ̀ jẹ́ làwọn tó ń sọ pé kó máa fò kó máa ja fraka lọ kó máa jà lọ wọ́n fẹ́ pa ẹ́ ní olórí burúkú ni wọ́n àwọn ní depression ni wọ́n fẹ́ pa depression ni wọ́n dẹ̀ máa bà tiẹ̀ jẹ́ ọ̀sẹ̀ kan náà fi máa dárò ẹ̀ tó bá ti kú wọn ò ní sọ̀rọ̀ ẹ mọ́ ó ti di past tense nìyẹn mọ̀jàmọ̀sá náà fi máa kíkanjú lójú ogun Sunday Igboho gan fẹ́ ogun ya wọ́wọ́ ta ni wọ́ gbàtà kógun lọ bá Sunday lé tó pòórá mọ́ wọn lọ́wọ́ ó ṣe wò ó pé kó ń tètè máa gbọ̀nà Kútọ́nù lọ kó ń tètè máa gba airport lọ kó ń tètè máa ya wọ́n ṣe máa kíkanjú nìyẹn tí ó bá ṣe pé wọ́n mú mọ́lẹ̀ ní Kútọ́nù orí TV ló tún máa wo gbogbo òṣì tó ń ṣe ní Nàìjíríà yóò kàn máa wò wọ́n báyìí ni orí ṣé kò lè fèsì wọn ni ó lè fèsì wọn ká ló fèsì wọn gbà yẹn ó máa pa nínú àwọn pípù yẹn tó bá pa nínú àwọn pípù yẹn iyì tó nílé ní tó náà ní confidence àti padà sí country kò ní lè padà ó máa jẹ́ra sílùú òyìnbó ni bọ̀ torí pé ó fi ṣe mọ̀jàmọ̀sá máa kíkanjú tó ti pòórá tẹ́gbẹ́ ti gbé kúrò láàrin wọn yẹn next thing ni pé kó tètè ó ronú pé kó tètè máa gba airport lọ kó tètè máa travel ni orí tó máa ní kó ń dúró dá àwọn pípù kó máa bá wọn jà
tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arákùnrin yìí tí ó sọ nínú fídíò yìí nípa òṣèrébìnrin tí gbogbo wa mọ̀ sí Lizzy Anjorin. Ẹ ti gbọ́ àwọn àṣírí èyí tí ó gbé jáde nípa rẹ̀. nǹkan á bàjẹ́ ìwọ wá takú sínú fúráká ọmọdé pè é